Hello, ẹ̀yin èèyàn mi. Hmm. A kú dédé wòyí o. Ààbò Ọlọ́run dájú lórí wa o. In Jesus name, amen. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ìròyìn kàyéfì kékeré kan la gbọ́ sí. Hmm. Olórí Mariam, baba ńlá ẹ̀mí èṣù, ó ń dì pẹ̀lú ẹ̀. Gẹ́gẹ́ bá ṣe sọ, a mọ nǹkan tí kábíyèsí ń fi wọ́n ṣe láàfin. Ẹ̀tì nǹkan tó bò ojú Ọlọ́run ló tò. Náà wọ́n ní ibi tí wọ́n ti ń ṣe mítìnì ní láàfin. Bí kábíyèsí ń bá àwọn àlejò ṣe mítìnì lénìí. Pé bí Mariam tó kàn wọ inú ilé tó lọ bá ní chamber tó wá bá kábíyèsí níbi tí wọ́n ti. Ó wá sọ fún un pé ó wà ń bẹ̀ yẹn. Kábíyèsí ó wà ń bẹ̀. Wọ́n máa ní ọ̀tá Naomi máa lá accident pé immediately pé ọ̀tá Naomi ò ye accident yẹn. Wọ́n ní bẹ́ẹ̀ ṣe ń sọ pé kábíyèsí máa faint ní nǹkan tí à ń sọ yìí. Wọ́n ní kábíyèsí pé ó faint. Wọ́n ní ni o. Wọ́n sọ bẹ́ẹ̀ o, nǹkan tí à ń gbọ́. A bá wọn dé bẹ́ẹ̀ o. Nǹkan tí mo gbọ́ ni mo ní kí n gbé sí yín létí o. Wọ́n ní bí kábíyèsí máa faint o. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣáájú kíákíá wọ́n pe doctor, wọ́n pe gbogbo ẹ̀ fún emergency. Bí wọ́n máa ṣe títí. Ọlọ́run wá bá wọn ṣe o. Ó bá gbogbo wa ṣe bí kábíyèsí ṣe tají nìyẹn. Pé ń wò tají tó ní pé ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀. Pé kábíyèsí wá ní Naomi dà. Pé gbogbo wọn kan ń wòran ni. Wọn ò lè sọ̀rọ̀, kò sí ẹni tó máa sọ̀rọ̀. Torí ìròyìn orí burúkú tí Mariam lọ gbé wá. Wọn ò mọ faith, wọn ò mọ what to do. Ó ní Naomi dà. Gbogbo wọn dákẹ́ wọ́n wò. Bí i pé kíní yẹn lóòótọ́ ni. Wọ́n ní ìkan nínú àwọn èèyàn tó wà níbẹ̀ ló bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan. Nínú àwọn àgbààgbà ààfin. Wọ́n ní bó ṣe bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ló bá pe nọ́mbà Naomi. Pé nọ́mbà yẹn dẹ̀ ring lóòótọ́. Pé nọ́mbà yẹn dẹ̀ ring. Lóòótọ́ nọ́mbà ring. Wọ́n ní ṣé Naomi ni ẹ́? Ó ní bẹ́ẹ̀ ni. Ní ṣé kò sí. Ó ní òun pè láti palace. Wọ́n ní kí ló dé? Naomi kí ló dé? Ìyẹn wá ń bèèrè. Wọ́n ní alàgbà yẹn wá ń bèèrè lọ́wọ́ Naomi pé kí ló ṣe ẹ́? Ó ní kò sí nǹkan kan tó ṣe. Ó ń bọ̀ ló wà. Ó lóun wà nínú ilé. Ó lóun wà nínú ilé. Ohun ẹnìkan ló wá sọ fún wa ní ààfin pé ọ̀tá ẹ̀ lá accident. Wọ́n tá ẹ̀ lá accident pé ó dẹ̀ kú. Ìyẹn ní God forbid. Òun kì yóò kú bí kò ṣe yíyẹ òun torí kó òun lè máa ròyìn iṣẹ́ Olúwa. Pé ta ló sọ bẹ́ẹ̀? Ó ní ìwọ máa bọ̀ láàfin. Ṣá máa bọ̀ láàfin. Torí kábíyèsí faint o, wà tó gbọ́ o. Wọ́n ní bọ̀bọ́ yẹn kò tí ẹ sọ anything fún gbogbo wọn. Ó kàn bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ló sọ fún un. Ìyẹn ti ní confidence. Ìyẹn ṣà sọ fún kábíyèsí pé kó ní sùúrù. Pé kó ní sùúrù pé wọ́n máa mọ nǹkan tó fẹ́ ṣe. Wọ́n ní kábíyèsí ò get rẹ̀. Wọ́n ní at the end of the day pé bàbá yẹn wá sọ fún olórí pé kó máa bọ̀ láàfin. Ó ní báwo ló ṣe fẹ́ bú wá sáàfin. Pé ṣe bóun ṣẹ̀ kúrò láàfin lénìí. Kò pẹ́ tóun délé. Pé tó bá ti dé, wọ́n nìkan ló máa jẹ́ kí ló máa taná sí ìmọ́lẹ̀ yẹn o. Kí kábíyèsí lè wà okay o. Because wọ́n ní bẹ́ẹ̀ kábíyèsí ò wá sọ fún wọn láàfin. Kì í ṣe kábíyèsí. Wọ́n ní ẹni tó ń pe Naomi, alàgbà yẹn, kò wá sọ fún kábíyèsí pé òun ti pe Naomi. Pé gbogbo wọn kò sí anybody tóun sọ fún. Àfi òun nìkan náà máa yẹn tó nìkan. Pé wọ́n ní kó máa, ó ní òun ò lè wá. Ibẹ̀ ló ti, ó ní kó wá o. Kó wá. Ó lóun ò dẹ̀ sọ nǹkan tí wọ́n sọ wípé ó lóun ò sọ fún anybody. Ẹ kò sọ fún òǹtàn pé wọ́n ní Mariam ló wá lọ tó ìtòkùtò yẹn o. Pé Mariam ni o.
pé kò sọ fún anybody pé bí kò pẹ́ náà bí Queen ṣe wá wọ̀ ọ́, bó ṣe wọ ààfin nìyẹn. Wọ́n ní gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní sá eré pé àbí ghost àbí ta ni, ta leléyi? Pé máa yẹn kàn wá rẹ́rìn-ín, pé òun ló ní kí Naomi máa wá. Pé bí Naomi kan ṣe dé ààfin, ó kàn lọ hug ọkọ ẹ̀. Kí ló dé? Kí ló dé? Wọ́n ló faint. Ó ní tá ń sọ bẹ́ẹ̀ fún ẹ. Bí bàbá yẹn ṣe wá sọ fún un pé òun lòún pè é, òun lòún pè Naomi pé kó máa bọ̀. Pé gbogbo bó ṣe ń jà pátá tó ń ṣe kiri, gbogbo èyí tóun bá yín sọ, òun ní confidence pé òun àti Naomi ti sọ̀rọ̀. Therefore, òun wá ní kó máa bọ̀. Pé so kò sí nǹkan tó ṣe Naomi, ṣùgbọ́n òun náà ni wọ́n fojú rí. Wọ́n ní gbogbo èèyàn wá ń pariwo. Wọ́n ní Mariam, wọ́n wá Mariam tì ní ìkíní láyìíká àti lágbègbè. Pé wọ́n ní bó ni Mariam wà, wọ́n ló ti sá lọ. Before you know it, wọ́n ló ti sá lọ sínú ilé ẹ̀, ó ti tilẹ̀kùn mọ́rí. Wọ́n ní ẹ wá wo bí kábíyèsí ṣe faraya fún Mariam lénìí o, pé kán lọ bá wọn, pé bá kábíyèsí pé tẹ bá rí irú ariwo tí kábíyèsí pa lénìí, pé kán lọ wá olórí Naomi rí. Wọ́n gbọ́dọ̀ lọ wá olórí Naomi rí. Bó olórí ṣé Naomi ni, God forbid. Olórí Mariam, ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi, má bínú gidi gan, ẹ ṣàánú fún mi. Mariam mo fẹ́ sọ o. Wọ́n ní bọ́n ṣe ní kí wọ́n wá Mariam kan. Wọ́n dé inú ilé, ó ti tilẹ̀kùn mọ́rí, ó ti sá lọ. Kẹ́ máa wo àwọn eléṣù. Tí n bá ń sọ, wọ́n ní èṣù bí èèyàn, k'Ọlọ́run kó yà wá yà wọ́n. Èmi ò gbọ́rú ẹ̀ rí o. Èmi ò rírú ẹ̀ rí o. Kéèyàn máa ro ibi sí ọmọnìkejì ní kòrókòró, ní physical, kó tiẹ̀ bo ẹnu àbí kó tiẹ̀ fi pamọ́ díẹ̀. Ṣé ẹ mọ̀ pé gbogbo àwọn tó ń ro ikú ro Naomi, àwọn náà máa gba ikú Naomi kú o, because nǹkan tí wọ́n fọwọ́ ara wọn fà, òun náà máa rí o. A gbọ́ náà ni o. Ṣé òótọ́ lọ̀rọ̀ àbí irọ́? Torí ọ̀rọ̀ yẹn yà wá lẹ́nu. Kéèyàn máa ro irú nǹkan bẹ́ẹ̀ yẹn sí ọmọnìkejì. Pé Naomi ò ṣe nǹkan kan, ò ṣe é, ó wà láyọ̀ àti àlàáfíà o. Bíbélì sọ wípé kò sí ohun ìjà olóró tán máa ṣe sí wa tó lè pa wá lára. Bẹ́ẹ̀ ni fẹ́ni tó bá gbàgbọ́ tó dẹ̀ ń gba àdúrà yẹn lójú méjèèjì. Ọlọ́run á kúkú ṣàánú ẹ̀, á ṣàánú wa. Ẹ̀yin èèyàn mi, ṣọ́rọ̀ yìí ṣé kò jọ yín lójú? Báwo ni èèyàn ṣe máa ro ikú ro ọmọnìkejì, kí Jésù kó ṣàánú fún wa? Ẹni bá ní Naomi máa kú, òun ló máa kú. Ẹni tó bá yọ Naomi lẹ́nu, wo àwọn ogun ọ̀run á yọ ọ́n tàn lẹ́nu. Agbára Kristi. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n sáré gbé eléyìí sí yín létí. Ṣé eléyìí wá bọ́ sí ẹ bá mi fi sí comment section. Kẹ́ dẹ̀ bá mi like ẹ̀, kẹ́ bá wa share, kẹ́ dẹ̀ bá wa subscribe. Ẹ ṣé gan-an ni. Torí tí n bá sọ̀rọ̀ yìí fún yín, ẹ̀yin gan ẹ̀ ní mọ̀. Tẹ bá lọ gbọ́ ń ta, ó máa jẹ́ nǹkan kàyéfì fún wa. Ẹ ṣé ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.